Kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín. Ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé láti tẹ́tí sí ìròyìn lérèfé tòní láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Àwọn ẹgbẹ́ Obedient Movement ti fi ọkàn àwọn olólùfẹ́ alátìlẹyìn olùdíje fún ipò ààrẹ Peter Obi àti ti igbákejì rẹ̀ Rabiu Kwankwaso lábẹ́ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress (NDC) balẹ̀ wípé orúkọ wọn yóò farahàn nínú ìwé ètò ìdìbò ti gbogbogbò ọdún 2027. Adarí ẹgbẹ́ yìí Dókítà Yunusa Tanko ni ó sọ ọ̀rọ̀ náà jáde níbi ìpàdé àwọn oníròyìn nílùú Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìròyìn ló tún gbé jáde síta wípé iléeṣẹ́ elétò ààbò ojú pópó ti ìpínlẹ̀ Èkó LASTMA ti fi ọwọ́ ṣìkún òfin mú òṣìṣẹ́ olùgbowó inú ọkọ̀ akérò kan tí wọ́n sì fi ẹ̀sùn kàn án wípé ó gún òṣìṣẹ́ LASTMA kan ní ọjọ́ Ajé nígbà tí ó ń ṣiṣẹ́ dídarí ọkọ̀ tí ó ń lọ lójú pópó ní ilé epo ọjà ní inú abúlé Ẹ̀gbá lọ́nà Èkó-Abẹ́òkúta Expressway. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Vanguard. Àwọn òṣìṣẹ́ ológun ti Operation Adyinkai (OPHK) ni wọ́n ti dóòlà ẹ̀mí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ 10 tí wọ́n ń ṣe ìdánwò NECO lọ́wọ́ pẹ̀lú àwọn olùkọ́ wọn iléèwé Technical Secondary School LASA, ìjọba ìbílẹ̀ Askira Uba ní ọjọ́ Ajé ní nǹkan bíi déédé agogo 9 AM òwúrọ̀. Àwọn afurasí ajínigbé agbébọn ti ẹgbẹ́ adàlúrú Islamic State West African Province (ASWA) ni wọ́n kọlu iléèwé wọn yìí ní ìpínlẹ̀ Borno kí ó tó di pé ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ sá pamọ́ sí inú igbó tí ó wà ní àyíká. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Daily Post. Federal Executive Council (FEC), èyí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́ adarí rẹ̀, ti fọwọ́ sí ṣíṣe àtúnṣe ohun àtúntò tí ìgbésẹ̀ ètò ìlànà àjọ National Youth Service Corps (NYSC) ti orílẹ̀-èdè Nàìjíríà kí ó bàa lè tún dára ju bí ó ti wà tẹ́lẹ̀ lọ àti kí gbogbo ohun tí ó lè ṣe àwọn agùnbánirọ̀ àti àjọ NYSC láǹfààní lè wà nínú ètò ìlànà wọn. Mínísítà ti Youth Development Ayọ̀délé Ọláwándé ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ fún gbogbo ènìyàn nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn ti ìjọba ìpínlẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe ní ilé ààrẹ ní ọjọ́ Ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Daily Trust. Ààrẹ Bọ́lá Tinubu ní ọjọ́ Ajé ti ṣe ìfilọ́lẹ̀ ṣíṣe àwọn àtúnṣe gbogbo agbègbè tuntun àti sísọ ojú ọ̀nà di gbígbòòrò láti Karu Interchange lọ sí oríta Custom Clinic àti àwọn gbogbo òpópónà pàtàkì tí ó já wọnú ara wọn. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ó ṣe ìfilọ́lẹ̀ Satellite Town Water Network ní agbègbè Karu yìí kan náà. Nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ ni ó ti ṣàlàyé pé iṣẹ́ àkànṣe ojú ọ̀nà àti ìdàgbàsókè àwọn ohun amáyédẹrùn yìí ti jẹ́ kí ó yé gbogbo ènìyàn wípé èyí ni ìjẹ́rìí àrídájú ìlérí tí àwọn ti ṣe wípé àwọn yóò wá ojútùú sí kíkúnlákúnjù tí ìgboro máa ń kún àti jíjẹ́ kí ìgbé ayé ìrọ̀rùn àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà túbọ̀ gòkè sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn This Day. Àwòrán fọ́nrán tí ìwé ìròyìn Premium Time gbé jáde síta ló ṣe àfihàn àrọ̀rọ̀dá òjò tí ó rọ̀ ní ọjọ́ Ìsinmi, èyí tí ó jẹ́ kí àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Èkó wà nínú ìkún omi tí omi ti gba ojú ọ̀nà ilé lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀, jíjẹ́ kí ojú ọ̀nà dí, èyí tí ó mú kí wọ́n fi tipátipá ti ibùdókọ̀ ọkọ̀ òfurufú ti Muritala Muhammed International Airport (MMIA) pa fún ìgbà díẹ̀. Ní àfikún, ìròyìn yìí ló tún ṣàlàyé pé gbogbo ojú ọ̀nà ihò ìdaminù lóríṣiríṣi ti kún fún àfọ́kù ike, táyà ẹsẹ̀ ọkọ̀, ìdọ̀tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí ó sì tún ti dí ojú gbogbo ibi tí ó yẹ kí àgbàrá omi máa gbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Premium Time. Ilé ìmúpadàbọ̀sípò ti Mountain Top ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún 120 olùkọ́ agbaninímọ̀ràn ti iléèwé ìjọba káàkiri ìpínlẹ̀ Èkó láti lè ró ìlàkàkà àwọn iléèwé lágbára kí ó sì tún dẹ́kun ìlòkulò nǹkan láàárín àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gbogbo. Adarí ilé ìmúpadàbọ̀sípò yìí, Olúṣọlá Tẹ́júoṣó, ṣàlàyé wípé ètò ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ méjì wà láti ró àwọn olùkọ́ agbaninímọ̀ràn yìí lágbára kí wọ́n sì tún ní ìmọ̀ láti lè mọ bí wọn yóò ṣe kojú ìlòkulò ohun èlò olóró kí ó tó di pé ó kọjá agbára ènìyàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn The Nation.
Ìjọba àpapọ̀ ti sọ pé àwọn ti bá àwọn ọlọ́jà àti iléeṣẹ́ tí ó ń rí sí owó epo bẹtiró ṣe ìpàdé papọ̀ láti wá ojútùú sí owó epo bẹtiró tí ó ń lọ sókè sódò nígbà gbogbo. Mínísítà ti Finance àti Coordinating Minister ti Economic Taiwo Oyedele wá ṣàlàyé wípé ètò yíyanjú owó epo bẹtiró wà ní ìbámu pẹ̀lú àyípadà owó epo rọ̀bì ti ilẹ̀ àgbáláyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Leadership. Arábìnrin Ọ̀sánṣèré Òkúndayé, ẹni tí ọjọ́ orí rẹ̀ kò tíì ju mẹ́rìndínlógún 16 years lọ, ni ó ti ṣí ìwé ìtàn kan kalẹ̀ nípa bí ó ṣe di akọ́ṣẹ́mọṣẹ́ ìṣirò owó ní ọmọ ọdún mẹ́rìndínlógún, èyí tí ó pe àkíyèsí gbogbo ènìyàn lápapọ̀ láti máa gbóríyìn fún, tí wọ́n sì tún ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá. Mínísítà ti Youth Development Ayọ̀délé Ọláwándé náà kí i kú oríire nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ rẹ̀ tí ó gbé jáde ní ọjọ́ Ajé, èyí tí ó ń ṣe àpèjúwe àṣeyọrí ọ̀dọ́mọbìnrin náà gẹ́gẹ́ bí àmì ìdánilójú pé àwọn ọ̀dọ́ ilẹ̀ Nàìjíríà lè ṣe àṣeyọrí tó ga nípasẹ̀ ìfaraẹnijì, ìṣọ́raẹni, agbára ìfaradà àti ìgbéraẹnidìde lẹ́yìn ìjákulẹ̀, ìṣòro, ìkùnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn The Sun. Olùdarí alábòójútó ìjọ ìràpadà Redeemed Christian Church of God (RCCG), Pásítọ̀ Enoch Adébóyè ti gbè lẹ́yìn Ààrẹ Bọ́lá Tinubu bí àwọn ènìyàn ṣe ń bu ẹnu àtẹ́ lù lórí ètò ààbò tó mẹ́hẹ wípé ààrẹ ti ṣe ojúṣe rẹ̀ nípa fífún àwọn òṣìṣẹ́ ológun ní àṣẹ láti ṣe ohun tó tọ́ tí ó sì tún yẹ. Adébóyè sọ̀rọ̀ yìí nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ US Nigerian Faith Hero Award Gala, èyí tí àwọn ẹgbẹ́ Save Nigeria tí ó wà ní Washington ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọjọ́ 23 oṣù kẹfà June 23. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. A tún máa pàdé lọ́jọ́ mìíràn láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ má tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. Ó dàbọ̀.